Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lónìí full package la mú wá fún yín. Gbogbo nǹkan tí ó jẹ́ kóbìnrin conceive, ọ̀nà àbáyọ gbogbo nǹkan tó bá kó jẹ́ pé ní níjà wọ́n jókòó sínú womb ẹ̀, wọ́n jókòó sínú ovary ẹ̀ ni, wọ́n jẹ́ kó róyún ní bó ṣe ń pàkan nìkan ń rú, fibroid ni, PCOS ni, ovarian cyst ni, gbogbo nǹkan tó bá kó jẹ́ ó ti wọ menopause ní full package ẹ̀. Upgrade 1. Egbògi láti India, ní China, ní Arab country, ní Asia continent, l'Africa wa, ní Nàìjíríà wa pàápàá full package ẹ̀ wà. Ọkùnrin náà tó jẹ́ pé ó ní low sperm count, weak erection, premature ejaculation, kò lè perform déédéé mọ́, wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀, wọ́n ti sísì sperm ti gbẹmọ lára, sperm ẹ̀ ò lè produce mọ́. Méjèèjì ní ẹ fún wọn lálàyé pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́, kò wá síbi tẹ́ ìwà tá àti lè deliver fún yín. We are using the best logistic in the whole world, DHL, láti deliver all over the world. Customer ló máa sanwó delivery, right way lẹ́wà for both natural and spiritual, fún tọkọ-tìyàwó tó fẹ́ dọlọ́mọ láyé, fún ọkùnrin àti fún obìnrin. Bẹ́ẹ̀ ni, especially àwọn ìyá wa, àwọn sisters wa, ó ti wà láti age of 20 ní ẹlòmíì ti wọ ilé ọkọ tó fi 50 kò rí oyún ní, kò wú bẹ́ẹ̀, kò dúró, kò dáwọ́ dúró. Ṣùgbọ́n àwọn àkíyèsí kan wà fún àwọn obìnrin wa. Ní àkókò kan, ní táìmù kan, obìnrin á máa ṣe nǹkan oṣù dáadáa, tó bá yá ó máa rí wípé kò ṣe dáadáa mọ́. Àsìkò tí kò ṣe dáadáa mọ́ yẹn, ó ń láti máa fura sí ovaries ẹ̀, bóyá ovaries yẹn ti fẹ́ daṣẹ́ sílẹ̀ ni, tàbí kẹ̀kọ́ ní PCOS. PCOS dẹ̀lélẹ̀, polycystic ovarian syndromes, kò ń sábà ní cure even in a medical way. Nǹkan tó dẹ̀ ń kọ̀ sí ẹ̀ is unknown in a medical way. Ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ kò sọ wípé kí obìnrin má lóyún. Àkíyèsí ló nídìí, ìtọ́jú ìmọ̀nà ló nídìí láti béèrè láti mójútó ara ẹ̀. Kódà àwọn tí wọ́n ti wọ menopause wọ́n ní PCOS. Tó o bá ṣàkíyèsí kí ló ń jẹ́ PCOS yẹn, nǹkan tí ó jẹ́ wípé táìmù téèyàn bá wà láti lè lóyún, láti lè ṣàbíamọ, àìsàn kan ti wà tó jẹ́ wípé kò lè jẹ́ kó o ní oyún. PCOS mean ni wípé your hormone, you have hormone disorder, wípé hormone yẹn ò balance. Kí wá ní nǹkan tó kù tá a lè ṣe láti fi mójútó? Kò ń wá ń ṣe òun nìkan, àwọn nǹkan míì náà dìrọ̀ mọ́ tó ṣe wípé láti ara àwọn test kọ̀ọ̀kan ni wọ́n á ní kẹ́ ẹ lọ ṣe. Ẹ wo ibi tọ́lọ́run tóbi dé. Ẹ̀jẹ̀ ni wọ́n á fi mọ ovaries tí ò wà òkè. Láti bí ẹ̀jẹ̀ wọ́n máa mọ̀, láti bí ẹ̀jẹ̀ wọ́n á mọ ovaries tí ò ní àlàáfíà. Àkọ́kọ́ Sheikh Àfàgbà jáde sí gbogbo ayé pátápátá, especially fún àwọn obìnrin. Nǹkan tí ó máa mú ojú tó ẹ̀jẹ̀ ó wà nínú ara àwọn package tá a fẹ́ fún yín, because we have something you will use before period, during period, after period, tó ń jẹ́ wípé ẹni tó máa lò before period ó ń jẹ́ aláṣẹ obìnrin tí ó máa pe nǹkan oṣù padà fún obìnrin tó bá ti wọ menopause. Ṣe understand? Bí ẹni wípé ilẹ̀ tí ò lọ́ràá tá a fi ajílẹ̀ sí, aṣọ tó ti ṣá tá a fẹ́ pa láró. Ó possible, o má rò pé kò possible, ó ṣeé ṣe. Ẹyin tí Ọlọ́run dá mọ́ gbogbo obìnrin more than 2 million kò ń tán lára obìnrin, ṣùgbọ́n wọ́n ti máa ń weak, wọ́n ní agbára. Bẹ́ẹ̀ ni full package tí wọ́n ń try àti sọ fún gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ is like herbal IVF. Torí nǹkan tó ń jẹ́ IVF is a treatment of course láti build obìnrin láti lè conceive. So ó fẹ́ build ẹni gbogbo nǹkan tó bá ó tún wá wà spiritual, kó jẹ́ pé lọ́wọ́ ayé inú lẹ́sẹ̀ ayé inú, wọ́n jókòó sínú ovaries ẹ̀, wọ́n jókòó sínú womb ẹ̀. Business light ala full package ní tó dẹ̀ wà upgrade fún ọkùnrin náà. 30 days treatment, 90 days treatment, 60 days treatment fún ọkùnrin tó ní low sperm count, tí sperm ẹ̀ ò lè dánmọ́, abẹ́ni tí ò lè ṣe déédéé, abẹ́ni tó ní premature ejaculation. Package fún tọkùnrin àti tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní price wọn o. A kàn ní ká ṣe fídíò yìí sí ojú kan ni. Ó ti rí àbọ́kùnrin tó ti ṣe masturbation títí tó jẹ́ pé ẹ̀mí òkùnkùn ti bá lọ́wọ́ sí tí ò rí nǹkan ọmọkùnrin ẹ̀ lò mọ́. Àbáwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ ní evil word ni. Gbogbo nǹkan tó ń jẹ́ pé ní níjà, ó ní diabetics, ó ní high blood pressure, ó ní bad cholesterol, ó ní prostate enlargement. Gbogbo àwọn kan ta kà sílẹ̀, àwọn oògùn wọn lóògùn òyìnbó ó máa ń pa nǹkan ọmọkùnrin, ó máa ń da nǹkan ọmọkùnrin láàmú. Bẹ́ẹ̀ náà làwọn àìsàn yìí náà. Gbogbo ẹni tó bá ní irú pé ní níjà yẹn tó lọ́kùnrin tó bá lọ fún full package ẹ̀, èyí tó jẹ́ kó máa fi massage ẹ̀ ó wà, tó jẹ́ oil, ọṣẹ tá máa fi fọ̀ ó wà ń bẹ̀, àwọn powders lóríṣiríṣi tó máa lò ó wà ń bẹ̀, èyí tó lè jẹ́ ti low sperm count ó wà ń bẹ̀. Bismillah ta'ala, we don't need to beat about the bush, we need to go straight to the point. Bismillah ta'ala, full package fún ọkùnrin àtobìnrin láti lè dọlọ́mọ láyé, tí wàá dẹ̀ máa lo irinṣẹ́, torí irinṣẹ́ ni nǹkan ọkùnrin nǹkan obìnrin, irinṣẹ́ ni tó lè mọ lò dáadáa. Bismillah ta'ala, ẹ ti rí wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Àwọn full package wà ní ó ti ní spiritual nínú, gbàgbé kó jẹ́ pé wọ́n jókòó sínú womb ẹ̀, ó ti wà nú ẹ̀.
ìkan tó wà fi take care nìyẹn ó ti wà ń bẹ̀. So gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àdúrà yẹn gbà á wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos ibẹ̀ la wà ní Abraham Adesanya ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 kò síbi tẹ́ ìwà tá àti ní deliver fún yín customer ló máa sanwó delivery gbogbo ẹ̀ customer sọ gbẹ̀yìn fásitì àtẹ ìjólólùfẹ́ káàkiri àgbáláyé ogun tó bá ti ṣẹ́kù ní gbérí mọ́nì ìgbésí ayé yìí iná lè zátàlì láì jẹmíà gbogbo agbára Ọlọ́run ọba lónìí masalamu aina nìkan yìí thank you very much. Thank you very much.